Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kọkànlá láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ ọgbọ̀n. Àwọn Àpọ́stélì àti àwọn arákùnrin tí ó wà ní Jùdíà sì gbọ́ pé àwọn kèfèrí pẹ̀lú ti gba ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí Pétérù sì gòkè wá sí Jerúsálẹ́mù, àwọn tí ìkọlà ń bá a sọ, wípé ìwọ wọlé tọ̀ àwọn ènìyàn aláìkọlà lọ, ó sì bá wọn jẹun. Ṣùgbọ́n Pétérù bẹ̀rẹ̀ sí í là fún wọn lẹ́sẹẹsẹ wípé, èmi wà ní ìlú Jópa, mo gbàdúrà. Mo rí ìran kan ní ojúran. Ohun èlò kan sọ̀kalẹ̀ bí gọ̀gọ́wù ńlá, tí a ti igun mẹ́rẹ̀ẹ̀rin sọ̀ka ilẹ̀ láti ọ̀run wá, ó sì wà títí dé ọ̀dọ̀ mi. Mo tẹjúmọ́, mo sì fiyèsí, mo sì rí ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin ààyè àti ẹranko ìgbẹ́ àti ohun tí ń rákò àti ẹyẹ ojú ọ̀run. Mo sì gbọ́ ohùn kan tí ó fọ̀ sí mi pé, dìde, Pétérù, máa pa kí o sì máa jẹ. Ṣùgbọ́n mo dáhùn wípé àgbẹ̀dọ̀, Olúwa, nítorí ohun èèwọ̀ tàbí aláìmọ́ kan kò wọ ẹnu mi rí láé. Ṣùgbọ́n ohùn kan dáhùn lẹ́yìn kejì láti ọ̀run wípé, ohun tí Ọlọ́run bá ti wẹ̀nù, ìwọ má ṣe pè é léèwọ̀. Èyí sì ṣe ní ẹ̀rìn mẹ́ta, a sì tún fa gbogbo rẹ̀ sókè ọ̀run. Sì wò lójú kan náà, ọkùnrin mẹ́ta dúró níwájú ilé tí a gbé wà, tí a rán láti Kesarea sí mi. Ẹ̀mí sì wí fún mi pé kí èmi kí ó bá wọn lọ, kí èmi má ṣe kọminú ohunkóhun. Àwọn arákùnrin mẹ́fà wọ̀nyí sì bá mi lọ, a sì wọ ilé ọkùnrin náà. Ó sì sọ fún wa bí òun ti rí áńgẹ́lì kan tí ó dúró ní ilé rẹ̀, tí ó sì wí pé, ránṣẹ́ lọ sí Jópa, kí o sì pe Símónì tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù. Ẹni tí yóò sọ ọ̀rọ̀ fún ọ nípa èyí tí a ó fi gba ìwọ àti gbogbo ilé rẹ là. Bí mo sì ti bẹ̀rẹ̀ sí sọ, ẹ̀mí mímọ́ sì bà lé wọn, gẹ́gẹ́ bí ó ti bà lé wa ní àtètèkọ́ṣe. Nígbà náà ni mo rántí ọ̀rọ̀ Olúwa, bí ó ti wí pé, Jòhánù fi omi bamtísìm ní tòótọ́, ṣùgbọ́n a fi ẹ̀mí mímọ́ bamtísì yín. Ǹjẹ́ bí Ọlọ́run sì ti fi irú ẹ̀bùn kan náà fún wọn, tí ó ti fi fún àwa pẹ̀lú nígbà tí a gba Jésù Kristi Olúwa gbọ́, ta li èmi tí èmi ò fi lè dè Ọlọ́run lé ọ̀nà? Nígbà tí wọ́n sì gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì pa ẹnu wọn mọ́, wọ́n sì yan Ọlọ́run lógo, wípé, ǹjẹ́ Ọlọ́run fi ìrònúpìwàdà sí ìyè fún àwọn kèfèrí pẹ̀lú? Nítorí náà, àwọn tí a sì tú káàkiri ní ti inúnibíni tí ó ṣẹ̀ ní ti Stefanu, wọ́n rìn títí dé Fẹ́níkè àti Kípru àti Antioku. Wọn kò sọ ọ̀rọ̀ náà fún ẹnìkan bí kò ṣe fún kìkì àwọn Júù. Ṣùgbọ́n àwọn kan ń bẹ nínú wọn tí ṣe ará Kípru àti Kírénè. Nígbà tí wọ́n dé Antioku, wọ́n sọ̀rọ̀ fún àwọn Hélénì pẹ̀lú. Wọ́n ń wàásù Jésù Olúwa. Ọwọ́ Olúwa sì wà pẹ̀lú wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbàgbọ́ yípadà sí Olúwa. Ìyìn wọn sì dé etí ìjọ tí ó wà ní Jerúsálẹ́mù. Wọ́n sì rán Bánábà lọ títí dé Antioku. Ẹni tí nígbà tí ó dé tí ó sì rí oore-ọ̀fẹ́ Ọlọ́run, ó yọ̀, ó sì gba gbogbo wọn níyànjú pé pẹ̀lú ìpinnu ọkàn ni kí wọn kí ó fi ara mọ́ Olúwa. Nítorí òun jẹ́ ènìyàn rere, ó sì kún fún ẹ̀mí mímọ́, àti fún ìgbàgbọ́ ènìyàn pípọ̀ li a sì kà kún Olúwa. Bánábà sì jáde lọ sí Tásù láti wá Saulu. Nígbà tí ó sì rí i, ó mú un wá sí Antioku. Ó sì ṣe, fún ọdún kan gbáko ni wọ́n fi ń bá ìjọ péjọpọ̀, tí wọ́n sì kọ́ ènìyàn pípọ̀. Ní Antioku ni a sì kọ́ pé àwọn ọmọ ẹ̀yìn ni Kristiẹni. Ní ọjọ́ wọ̀nyí ni àwọn wòlíì sì ti Jerúsálẹ́mù sọ̀kalẹ̀ wá sí Antioku. Nígbà tí ọ̀kan nínú wọn tí à ń pè ní Ágábù sì dìde, ó ti pa ẹ̀mí sọ pé ìyàn ńlá yóò mú ká gbogbo ayé, èyí tí ó sì ṣẹ̀ ní ọjọ́ Kladiu Kesari. Àwọn ọmọ ẹ̀yìn sì pinnu, olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti tó, láti rán ìrànlọ́wọ́ sí àwọn arákùnrin tí ó wà ní Jùdíà. Èyí tí wọ́n sì ṣe, wọ́n sì fi ránṣẹ́ sí àwọn àgbà láti ọwọ́ Bánábà òun Saulu.